ló mọ oríire ayé mi tìmọ̀tìmọ̀ kó mọ orí mi kalẹ̀ ni. mo ti jílẹ̀ ní jẹ́ wá kiri wá kí ìran àkàrà ní wà rere fẹ́kọ̀. lálá ìṣọ̀kan. ìwọ̀n ni yọ̀ ń gbóná mọ́. lálá ìṣọ̀kan. ìwọ̀n ni yọ̀ ń gbóná mọ́. láìsí lóko ẹrú. ìyá ò lè wá tán sí mi. láìsí lóko ẹrú. ìyá ò lè wá tán sí mi. láì dẹ̀ṣẹ̀ lọ́hùn. ọba mi tó dá gbogbo wa. láì dẹ̀ṣẹ̀ lọ́hùn. ọba mi tó dá gbogbo wa. ilẹ̀ gbọ́rọ̀ olúwa. ìtẹ̀lẹ̀ ewu lórí kúrú. ilẹ̀ gbọ́rọ̀ olúwa. ìtẹ̀lẹ̀ ewu lórí kúrú. lórí ìwọlẹ̀. ó gbọ́dọ̀ máa dọ́là rẹpẹtẹ. lórí ìwọlẹ̀. ó gbọ́dọ̀ máa dọ́là rẹpẹtẹ. bíbélì ló ní àpanábòtì. orí ìyẹn o. ọgbàjàrà rọjú mọ́ bàábù o. ọgbàjàrà yìí ló fẹ́ fọgbọ́n bá o. ó fi gbẹ́jẹ́ síbẹ̀. ọgbà àjàrà wọn nígbà ọgọ́rùn-ún oore náà mọ́. tọ́lá wọn bá ní kọ́ńdàkọ́ńdà tó bàṣẹ gbogbo tó ń jẹ́ kí bàbá rẹ̀ lò láfọ́mọ́ gbogbo jésì bẹ́ẹ̀lì nínú ayé mi ò kàn fi kú. àlálẹ́wù ló sọ̀rọ̀ o. ogun jésìbẹ́ẹ̀lì k'Olódùmarè kó fi bú nínú ayé mi àti olùgbọ́ mi lónìí. ọmọ ayò lètò ètò lọ́mọ ayò mo fẹ́ máa kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò wa lónìí. gbogbo tó ń jẹ́ kí bàbá rẹ̀ lò láfọ́mọ́ gbogbo jésì bẹ́ẹ̀lì nínú ayé mi ò kàn fi kú. ẹgbẹ́ kí ló kàn án lọ. àní mi arógolo ọmọ mi bá arógolo ẹ̀gbọ́n ti jésìbẹ́ẹ̀lì ni nábótì ògo tí ò yẹ kó rí lò ògo tó yẹ kó rí lò kó rí lò ṣùgbọ́n èmi arógo mi lò àwọn ọmọ mi gan tún rí lò nínú ògo mi wọ́n tún rógo tí wọ́n lò àti wọ́n olùgbọ́ mi lónìí. ikú kọ́ ló kàn án lọ́rùn mi. èmi àwọn yọ̀ wò. àrùn kọ́ ló kàn án lọ́rùn. àrùn kan ló kọ̀ lọ́rọ̀ mi ẹ̀ ti wọ ikú kan ló kọ̀ lọ́rọ̀ wa torí pé Olódùmarè ó ń bẹ lẹ́yìn wa dìgbì dìgbì. ọmọ ayò lètò ètò lọ́mọ ayò lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ kí n sáré sọ fún díẹ̀ nípa ètò tí a pè ní ọmọ ayò. lórí ètò yìí láti ń béèrè ìbéèrè ẹ máa pè wọlé á béèrè ìbéèrè lọ́wọ́ yín ẹ dáhùn ìbéèrè náà ní èdè Yorùbá láì fi èdè mìíràn kún. ìwọ tó bá yege nínú àwọn ìbéèrè ní gbogbo ìbéèrè tí a béèrè tí ò sì lo èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá ló máa ní ẹ̀tọ́ láti jẹ lórí láti gbẹ̀bùn lórí ètò wa. lọ́sẹ̀ tó kọjá mo béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ àwọn èèyàn ìyẹn ni màá fi ṣe ìfáàrà lónìí àwọn ìdáhùn sí àwọn ìbéèrè bíi mélòó kan tí mo béèrè tí àwọn èèyàn ò gbà òun ni màá fi ṣe ìfáàrà fún wa lénìí. ọ̀kan nínú ìbéèrè yẹn mo béèrè wípé kí ni Yorùbá ń pè ní pọ́nna pọ́nna tó bá ní ọ̀rọ̀ tàbí gbólóhùn kan ní pọ́nna ẹ kí n kọ́kọ́ sọ fún wa ní èdè òyìnbó ó túmọ̀ sí ambiguity. tó bá ní ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan ní pọ́nna that means that statement is ambiguous. gbólóhùn yẹn ní pọ́nna ó ní ju ìtumọ̀ kan lọ. orin Òṣùpá tá à ń gbọ́ lọ́wọ́ yẹn ó níbì kan bẹ́ẹ̀ tó ti sọ nípa ìtàn Ìjẹ̀bú tó ní Ìjẹ̀bú láhun. tó bá sọ̀rọ̀ yẹn pé Ìjẹ̀bú láhun bóyá ká sáré gbọ́ orin yẹn kí n tó lọ síbẹ̀ yẹn. ikú kọ́ ló kàn án lọ́rùn mi. èmi àwọn yọ̀ wò. àrùn kọ́ ló kàn án lọ́rùn mi. afárá líle. ògo kọ́ ló kàn án lọ́rùn mi. àfohùn rere. ìfowó máa dára ṣe. nǹkan dáadáa sí i. ká ṣiṣẹ́ ò dàbí kéèyàn rèrè jẹ. ó dẹ̀ tún mọ́wọ́ délé. ká ṣiṣẹ́ ò dàbí kéèyàn rèrè jẹ. ó dẹ̀ tún mọ́wọ́ délé. ọ̀yá ẹ jẹ́ n sáré yànnàná ẹ̀ fún yín torí tá a bá ní ká dó dìgbà tí ó débi góńgó ìtàn yẹn ó sọ nípa Ìjẹ̀bú ni bí àwọn èèyàn ṣe máa ń sọ pé Ìjẹ̀bú láhun. tá a bá wo ọ̀rọ̀ yẹn pé Ìjẹ̀bú láhun ọ̀rọ̀ yẹn gan fúnra rẹ̀ ó jẹ́ pọ́nna màá yànnàná ẹ̀ fún wa torí pé ó ní ìtumọ̀ méjì. ní ilẹ̀ Yorùbá
orúkọ mìíràn tí a fi ń pe ìjàpá òun ni ahun. Torí àwọn ìtàn ìjàpá tí a máa ń gbọ́ a máa ń rí pé ìjàpá láhun tó túmọ̀ sí pé tó bá ní èèyàn láhun ó túmọ̀ sí pé ẹni yẹn kò láwọ́, ẹni tí ó díwọ́ tí kò ń fẹ́ máa fi nǹkan fúnyàn, tí kò ń fẹ́ máa fúnyàn ní nǹkan. Tó bá sọ pé Ìjẹ̀bú láhun, ìtàn yẹn fi yé wa wípé Ìjẹ̀bú ní ahun tí wọ́n ń sìn nílé, wọ́n ní ìjàpá ni. ọjọ́ mẹ́ma kú lọ rẹpẹtẹ àtàjẹ̀bú lọ sálọ òmìnira ní bàbá sọ pé ìjàpá lè bọ́. Ìjẹ̀bú gbà yẹn wọ́n ń sin ahun ni. Ìjẹ̀bú gbà yẹn wọ́n ń sin ahun ni. Ẹranko abáhùn lẹ́yìn bí ọ̀nà lọ́fíì mú sọ pé Ìjẹ̀bú láhun. Ṣé ẹ ti gbọ́ báyẹn? Ìjẹ̀bú ń sin ahun ni, ìjàpá là ń pè láhun nílẹ̀ Yorùbá. Torí Ìjẹ̀bú ń sin ahun náà ṣe sọ pé wọ́n láhun. Mo rò bóyá a ti rí nǹkan kọ́ nínú ìfáàrà yìí lónìí. Ẹ má jẹ́ ká pé ìjàpá ní Ìjẹ̀bú ní ahun mọ́ pé wọ́n háwọ́, tàbí ẹni tó bá háwọ́ ká máa pè ní Ìjẹ̀bú lẹ́ni yìí, torí pé a rò pé Ìjẹ̀bú háwọ́ pé wọ́n ń ṣe ahun. Wọ́n ń sin ahun tó túmọ̀ sí pé wọ́n ní ìjàpá nílé tí wọ́n ń sìn. Ìfáàrà yẹn nìyẹn. Mi ń bá ní káwọn èèyàn pè ká sọ ẹ̀kọ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀. Láìpẹ́ yìí a tún lọ sí abala a lọ sí ìpolówó ọjà, ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣàlàyé létòlétò bí a ṣe máa ń ṣe lórí ètò yìí. Tẹ́ ẹ bá ti pè wọlé ẹ dárúkọ yín. Ní kété tẹ́ ẹ bá ti pè wọlé, èdè mìíràn tó hùn tẹ́ ẹ lè ní lẹ́nu ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan. Èdè Yorùbá ni kẹ́ ẹ máa fi dáhùn tàbí kẹ́ ẹ máa fi sọ̀rọ̀ gbogbo ohunkóhun tí a bá jọ ń sọ. Èdè Yorùbá ni kẹ́ ẹ máa fi dá mi lóhùn. Yàtọ̀ sí bóyá tó bá jẹ́ orúkọ ilé iṣẹ́ tí a ò lè yí padà sí Yorùbá. Ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tá a wà yìí lóòótọ́ èdè òyìnbó lórúkọ, ṣùgbọ́n ní Yorùbá o. Tẹ́ bá fẹ́ sọ yẹn, tẹ́ bá lọ dárúkọ ẹ̀ lóyìnbó, ẹ ti gbé gbági nìyẹn o. Ó ní Yorùbá, kódà ó wà lára ìbéèrè mi, ṣùgbọ́n mi ò ní sọ òǹkà ìbéèrè tó wà. Tẹ́ bá ti pè wọlé, tẹ́ ti dárúkọ yín àti ibi tẹ́ ti ń pè, ẹ ò lè sọ èdè mìíràn mọ́. Má béèrè lọ́wọ́ yín, ìbéèrè mẹ́ta péré náà ni. Tẹ́ bá sì ti gba ìbéèrè mẹ́ta ọ̀hún dáadáa, ẹ ti ní ẹ̀bùn owó ìpè tí a máa fi fún yín. Ẹnìkan ṣe náà ni mo rí mú lọ́sẹ̀ tó kọjá, ṣùgbọ́n mo ní kó pè mí bóyá lẹ́yìn ètò lónìí tó bá pè mí wọ́n á tún gba owó ìpè tiwọn. Ṣùgbọ́n ẹnìkan la máa mú, ẹnìkan tá bá mú yẹn ó máa jẹ́ ẹni tó gba ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta láì sì fi èdè kankan kún. Ẹ jẹ́ kí n wá fi tó yín létí wípé láti oṣù tó ń bọ̀, tó túmọ̀ sí láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ, ètò yìí máa wà ní àrà ọ̀tun, tó túmọ̀ sí wípé a máa mú ẹnìkan ní oṣù tó yẹ ẹni náà yóò gba 10,000 náírà. Ìwọ tó bá ṣe máa kọ́kọ́ ṣe lélẹ́yìí, ọ̀sẹ̀ kínní a mú ẹnìkan lọ́sẹ̀ kínní tó ṣe dáadáa tó gba gbogbo ìbéèrè tán. Lọ́sẹ̀ kejì a mú ẹlòmíràn, lọ́sẹ̀ kẹta a mú ẹlòmíràn. Tó bá di ọ̀sẹ̀ kẹrin, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nájọ máa figagbága. Ẹni tó bá wá gbégbá orókè òun ni ó gba 10,000 náà tí ó fi ṣèfàjẹ lórí pé ó dáhùn àwọn ìbéèrè láìsí fi èdè Yorùbá kún. Lórí ètò náà lónìí mo ní ẹni tí a jọ wá sórí ètò, pásítọ̀ wa nìyẹn, pásítọ̀ Tọ̀nàdé. Tó bá yá àwọn náà ní ibì kan tí wọ́n ti máa fún wa ní ìtọ́wò kan ráńpẹ́. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo ní ìbéèrè láti ìbéèrè kínní títí dé ìkejìdínlógún tí ẹ máa mú nínú ẹ̀ láti béèrè ìbéèrè tí màá fi béèrè ìbéèrè lọ́wọ́ yín tí ẹ ó sì dá wa lóhùn. Bẹ́ẹ̀ bá ṣe ń gbà náà ni a máa fún yín ní ẹ̀bùn. Tẹ́ bá ti gbà dáadáa, ẹ̀bùn owó ìpè lẹ máa gbà. Ṣùgbọ́n láti oṣù tó ń bọ̀, ẹ jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan sí, owó ìpè yẹn kò ní jẹ́ owó ìpè nìkan ṣùgbọ́n ẹni náà yóò máa gba owó. Àwọn ilé iṣẹ́ tí wọ́n ń ṣe alátìlẹ́yìn wa, jẹ́ kí n máa kí wọn. Ilé iṣẹ́ Òní Electronics, níbi tí a ti ń ta àwọn ojúlówó ohun èlò ilé tí ó ń lo náà mọ̀nàmọ́ná, bẹ́ẹ̀ ni Òní Electronics. Àti ilé iṣẹ́ IAS, Unique Homes and Property, àwọn ilé iṣẹ́ tó ń ta ilẹ̀ tó ń jẹ́ ká di ẹni tó nílẹ̀ àti ẹni tó nílé lórí. Bẹ́ẹ̀ ni a ní ilé iṣẹ́ mìíràn náà tí à ń pè ní Moraje Merchandise, níbi tí wọ́n ti ní
àwọn ike ẹlẹ́rìndòdò yín àwọn ike omi yín yálà tẹ́ máa fi san wọ́n nù ẹ máa kó wọn jọ kó lè di owó ẹ ṣeun gan ni. ẹ jẹ́ láìpẹ́ ìyá máa lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa. ẹ̀lú ẹni tó wà ń bẹ̀. ẹ̀lú ẹ̀ka wọn. ẹ̀ka àsán sàwọ́sà wà àbí bóyá lu ọba lẹ́yìn lẹ̀ wà. Abẹ́òkúta ń gbà ní. ọ̀sán la wà ọ̀sán ti pọ̀n. òkè ẹ̀ka sọ o. ẹ̀ka àsán sà o orúkọ yín. ẹ̀kú ètò náà o. orúkọ mi ni Adéjàre láti Ìgbòrè Abẹ́òkúta. Adéjàre láti Ìgbòrè Abẹ́òkúta ṣé kì í ṣe ẹ̀yin lẹ pè lọ́sẹ̀ tó lọ. èmi ni o. tí ẹ̀yin ni ọ̀dà pẹ́ ṣe dáadáa díẹ̀ lóòótọ́ ẹ̀ kílẹ̀ wí. mo ní ẹ̀yin ni mo ní ẹ ṣe dáadáa jù lóòótọ́ ẹ̀ bẹ́ẹ̀ni gbogbo bẹ́ẹ̀ni. ẹ̀yin ò tún ní lè pè mọ́ lọ́wọ́ yìí ṣùgbọ́n lẹ́yìn ètò ok mo ti gbọ́. mo á fi owó ìpè yín ránṣẹ́ sí yín. mo ti gbọ́ ẹ ṣeun. ẹ jẹ́ kẹ́lòmíì tún pè ṣùgbọ́n lóṣù tó ń bọ̀ ẹ máa lẹ́tọ̀ọ́ láti pè torí ìyẹn adúgbò dàbí pé a fẹ́ bẹ̀rẹ̀ ìmíì ni. 080 35 12 4834. Hello. 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 Orúkọ yín ẹ bá wa yí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ yín sílẹ̀. Ẹ káàsán sà. Ẹ káàsán mà. Yes sir. Ẹni sọ̀rọ̀. Orúkọ tèmi ni Fúnmiláyọ̀ láti Abẹ́òkúta. Fúnmiláyọ̀ láti Abẹ́òkúta. Ẹ jẹ́ kí n sáré sọ nǹkan kan fún yín. Nígbà míì tá a bá ń pè bóyá a fẹ́ fi ìwà ìrẹ̀lẹ̀ wọ̀n síyàn tá à ń sọ pé sà ní Yorùbá a lè pè ní bàbá. Ṣé ó yé yín? Ẹ káàsán bàbá. Èyí tá a máa sọ pé sà yẹn lóòótọ́ sà yẹn a máa ń sọ ní èdè Yorùbá nígbà míì tá a máa yí sí àyálò ṣùgbọ́n tá a bá fẹ́ lo àyálò a lè sọ pé ẹ káàsán bàbá. Torí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni téèyàn bá fẹ́ máa fún ní ọ̀wọ̀ báyọ̀ máa jẹ́ ẹni tó jẹ́ àgbàlagbà ó lè má jẹ́ nípa ọjọ́ orí ṣùgbọ́n nípa ipò ṣùgbọ́n tá a bá fẹ́ yọ èdè òyìnbó kúrò ẹ káàsán bàbá ẹ ǹlẹ́ bàbá tó bá lè jẹ́ obìnrin ni wọ́n á ní ẹ ǹlẹ́ ìyá wa ṣé ó ti yé yín ẹ jẹ́ ká máa lò bẹ́ẹ̀ yẹn tá a bá sọ wípé àfẹ́ èdè òyìnbó ẹ ṣeun ìyá wa orúkọ yín lẹ́ẹ̀kan sí. Fúnmiláyọ̀ láti Abẹ́òkúta. Abẹ́òkúta pọ̀ níbo lábẹ́òkúta. Ẹlẹ́gà ó yá ẹ mú ìbéèrè. ìbéèrè kejì ni ọgọ́rùn-ún ó lé kan àti kan. àti kan ó ti kọjá òǹkà yẹn kò rí bẹ́ẹ̀ ẹ ṣeun. Ọba tó ṣe fẹ́lẹ̀ ìlọ́ba rẹ̀. Ọba tó ṣe fún oníwà tó ṣe fẹ́lẹ̀ ìlọ́ba rẹ̀. Ọba tó ṣe fún oníwà tó ṣe tẹ́lẹ̀ ìlọ́ba rẹ̀. Ọba tó ṣe fún oníwà tó ṣe. ẹlòmíì tó wà ń bẹ̀. ẹ káàsán. ẹ káàsán bàbá. orúkọ mi ni Ayọ̀dèjì Babátúndé. Ayọ̀dèjì Babátúndé látàṣérò. Taoreed ó dára ó yá ìbéèrè wo lẹ mú. ìbéèrè kẹfà ó ní parí òwe yìí ilẹ̀kùn Ọ̀yọ́ kì í rógbà. ǹjẹ́ ẹ gbọ́ mi? ilẹ̀kùn Ọ̀yọ́ kì í rógbà. ẹ bá mi parí òwe yẹn. ilẹ̀kùn Ọ̀yọ́ kì í rógbà. ọmọ Ọ̀yọ́. mi gbọ́. mi gbọ́ yín iṣẹ́ ìṣúná ń bẹ̀. ilẹ̀kùn Ọ̀yọ́ kì í rógbà fọmọ Ọ̀yọ́ ọmọ Ẹ̀gbá ló máa ń rógbà fún. àbí ẹ ti sá lọ. ẹlòmíì tó wà mẹ́ẹ̀. hello. Gbogbo tó ẹ̀dá máa ló lé bọ́lọ̀ wọn bá sọ o. Gbogbo tó ẹ̀dá máa ló lè bọ́ lọ́wọ́ bá sọ. Ọba tó gbọ́ bùkátà gbogbo ló gbé dálá yìí.
ẹ jẹ́ kí n tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn pè lẹ́ẹ̀kan sí 09119991011 09119991011 ẹnìkan ti wà ń bẹ̀ jẹ́ ń gbọ́ pé wọ́n. hello bàbá. kí ló lè mú ìbéèrè ẹlẹ́ẹ̀kan sí? mi ń gbọ́. kí ló lè mú nǹkan mi? kí lorúkọ yín ẹ̀yin lè pè lẹ́ẹ̀kan. ẹ bá sì fẹ́ lómìn náà láàyè láti pè díẹ̀ ẹ má bínú kó má dàbí pé à ń sojú ṣáájú pé. ìjàgbá wọn àwọn lọ ọ̀dọ́ òkú mọ́. ẹlẹ́lómi tó wà ń bẹ̀. ẹ káàsán. ẹ káàsán o. ẹ pé ètò sọ. ẹ ṣeun. ọ̀sẹ̀ jọ́yìn ni o. ẹ̀ṣẹ̀ jọ́yìn wà jọ́yìn ó ti wọ̀n náà pé ẹ̀ṣẹ̀ jọ́yìn wà ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín lórí ètò yìí. ètò yìí la pè ní ọmọ ayò níbi tí a ti ń fi torí Yorùbá ní eré là fọmọ ayò ṣe níbi tí a ti ń ṣe eré ní èdè Yorùbá a máa béèrè ìbéèrè a sì máa fi èdè Yorùbá dáhùn ṣùgbọ́n mo ṣẹ̀ṣẹ̀ jọ́yìn tí ẹ sọ yẹn mo fi yẹn yá yín torí pé ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni tẹ́ bá ti mú ìbéèrè mú ìbéèrè tẹ́ bá mú àkà fún sì gbọ́dọ̀ fi èdè mìíràn dáhùn ìbéèrè náà ṣó ti yé yín. ilẹ̀kùn Ọ̀yọ́ sì ń rúgbà tẹ́sán yẹn. bẹ́ẹ̀ ni. mo wá ni. tí ẹ kọ́kọ́ dárúkọ yín. Bọ́láńlé ni. Dárúkọ yín sọ́mi tẹ́ ẹ ti pè sì mú. Bọ́láńlé ni láti kú. láti bo ṣé ilẹ̀ pè lẹ́ẹ̀kan. kò rárá. a lè fi yẹn fún yẹn náà tí mo àbí. ilẹ̀kùn Ọ̀yọ́ kì í rógbà àfimúwa ó yẹ ṣàlàyé fún mi kí nìyí tán yẹn máa ń sọ bẹ́ẹ̀. ìdí tán ti máa ń sọ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ni tí túkì máa ń fún yàn ní nǹkan kó sákò máa gbà lọ́wọ́ yàn kó máa gbà lọ́wọ́ yàn òun ò ní ìdí láti pé kéèyàn gbà. mo mọ̀ ìtumọ̀ òwe yẹn nìyẹn ṣùgbọ́n báwo ni òwe yẹn ṣe jẹyọ ó ṣe jẹ́ Ọ̀yọ́ láwọn á lò pé ilẹ̀kùn Ọ̀yọ́ kì í ró gbà àfimúwa kí ló dé tí wọ́n sọ pé ilẹ̀kùn Ẹ̀gbá. Ẹ̀gbá máa mú wá ní torí ẹ̀ náà ṣe sọ pé ilẹ̀kùn Ẹ̀gbá. nǹkan tẹ́ ń sọ ní ìsìn ni pé àwọn Ọ̀yọ́ kì í funfun ni àbí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí n yànnà náà kó rí bẹ́ẹ̀ o. ìdí ni wípé ní àtayébáyé ní ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ láti máa ń lọ sọ nǹkan tá à ń pè ní ìṣàkọọ́lẹ̀. tẹ́ ẹ bá débẹ̀ gbà lẹ́ máa gbọ́ ó yá èmi ti gbé ìṣàkọọ́lẹ̀ tèmi wá o ẹ gbà èmi ti gbé ìṣàkọọ́lẹ̀ tèmi wá o kò sí mú wá ń bẹ̀ gbàgbàgbà ó máa yẹ kí ni ó máa kó lọ ẹ̀yin lẹ́ ń kó lọ síbẹ̀ ẹ lè gbà níbẹ̀ tó ti yé yín. ìdí nìyẹn tó ń yẹ sọ pé ilẹ̀kùn Ọ̀yọ́ kì í rógbà fi mú wá sọ ẹ̀yin lẹ́ máa mú ìṣàkọọ́lẹ̀ lọ síbẹ̀ ìdí nìyẹn kò ṣe pé ìlú Ọ̀yọ́ wọn láwọn àbí wọ́n ń sin àwọn àbí wọn láwọ́ tó ti yé yín ẹ ṣeun gan ni. ẹ lẹ́tọ̀ọ́ láti mú ìbéèrè tí ẹ ti lọ. mo ti jílẹ̀ ní kẹwàá fìrẹ̀ wá ní ìran àkàrà ní òwà rẹ̀ fẹ́fọ́. àníṣà mo ti jílẹ̀ ní kẹwàá fìrẹ̀ wá ní. Brits Radio 101.1 ìròyìn ayọ̀. ẹlẹ́mbẹ̀wọ̀n ayọ̀bámi àkànjí adélani ló kọ́ mi. èyí oníbàárà tẹ̀ ń bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ IAS ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò gbogbo ohun tó ń dowó fún yín yóò mọ gbèrú ẹ̀ní tẹ́ ẹ̀ní tí ẹ mọ̀ níṣe. ẹ̀yin tí ẹ ti wá ralẹ̀ tó jẹ́ èrò ọkàn yín ni láti kọ́ aláṣìírí àbọ̀ ní gbogbo ọ̀nà ó wá wọlé fún yín ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí yín tó bá wá parí ẹ̀ ló máa gbénu ilé náà pẹ̀lú ayọ̀ gbogbo ohun tẹ́ bá wá kó wọlé náà a máa lé níre sí i. ẹ̀yin tẹ́ sì ń rò lọ́kàn pé ẹ fẹ́ darapọ̀ mọ́ ilé iṣẹ́ IAS ẹ̀yin náà rí tajé ṣe o ẹ̀rí ọ̀nà gbígbà àmọ́ ẹ má gbàgbé o King City tó wà ní Wàsinmi 1.5 million naira ní báyìí ẹ sì lè fi odidi ọdún mẹ́ta gbáko sanwó ilẹ̀ yẹn ní díẹ̀díẹ̀ 25,000 naira péré lóṣooṣù. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè ní 091 39 01 1255. Ìjọ Faith Rebuilders Christian Mission ń pè wá sí ọ̀sẹ̀ àánú 2025 ìpàdé àdúrà ọlọ́dọọdún níbi tí a ti ń ké pe Ọlọ́run láti béèrè fún àánú bẹ̀rẹ̀ láti ọjọ́ Friday Ẹtì ọjọ́ 1 títí dé ọjọ́ 7 oṣù kẹjọ August
pẹ̀lú àkọlé àánú fún ìgbàlà ní ìjọ Faith Rebuilders Assembly tí ó wà ní 11 Badger Street ní ìdojúkọ ọmọnáyàjọ hospital ọlọ́run ṣògo ní dédé agogo 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Àwọn tí ọlọ́run máa lò ní Dáre Olúwaníyì àti olùgbàlejò yín àtìgbàdégbà lórí wákàtí òtítọ́ J.A. Adélàní. Ẹ wá kí ẹ sì rí àánú gbà lọ́wọ́ ọlọ́run. Gbàs kìkìsì tẹ́ bá ti pé 080-335-068 àti 50 ẹ pé 080-335-068 àti 50 níbo lẹ máa já sí òní electronics lẹ máa já sí ẹ sílẹ̀ à lọ́jọ́ ibùsọ̀ ajé mo pé wàá jẹ́ mi o for best electronics lójoojúmọ́ tv lóríṣiríṣi home theatre deep freezer refrigerator generator AC àti fan washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàpọ́n ni wọ́n wà opposite ṣàpọ́n post office Abeokuta ọ̀gá ni master ẹ má lọ yiri ẹ̀wọ̀n ẹ̀mí rice wọ́n ti gbà ó ṣé bá wà sá ni bàbá wọ́n ti gbà ó. ẹlẹ́mbẹ̀rún o ayọ̀bámi àkànjí adélàní ló kọ́ mi èyí oníbàárà tẹ̀ ń bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ IAS ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò gbogbo ohun tó ń dowó fún yín yóò mọ gbèrú ẹni tẹ́ ẹni tí ẹ mọ̀ níṣe ẹ̀yin tí ẹ ti wá ralẹ̀ tó jẹ́ èrò ọkàn yín ni láti kọ́ aláṣìírí àbọ̀ ní gbogbo ọ̀nà ó wá wọlé fún yín ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí yín tó bá wá parí ẹ̀ ló máa gbénu ilé náà pẹ̀lú ayọ̀ gbogbo ohun tẹ́ ẹ bá wá kó wọlé náà a máa lé níre sí i ẹ̀yin tẹ́ ẹ sì ń rò lọ́kàn pé ẹ fẹ́ darapọ̀ mọ́ ilé iṣẹ́ IAS ẹ̀yin náà rí tajé ṣe o ẹ̀rí ọ̀nà gbígbà àmọ́ ẹ má gbàgbé o King City tó wà ní wàásìmí 1.5 million naira ní báyìí ẹ sì lè fi odidi ọdún mẹ́ta gbáko sanwó ilẹ̀ yẹn ní díẹ̀díẹ̀ 25,000 naira péré lóṣooṣù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè ní 091 39 01 1255. mo ti jílẹ̀ ní kẹwàá kiri wá ní ìran àkàrà ní òun àrèrè fẹ́ bọ́. lálá ìṣọ̀kan ìwọ̀n ni yàn ń gbóná mọ́. lálá ìṣọ̀kan ìwọ̀n ni yàn ń gbóná mọ́. láìsí. láì ṣọ́ka ìwọ̀n ni iyán ń gbóná mọ́ ọ̀rọ̀ yẹn jinlẹ̀ gan ẹ ṣeun ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tó máa àwọn èèyàn tí hello. ẹ káàsán. ẹ káàsán. ẹ káàsán ẹ̀ṣà. ẹ ṣeun bàbá. ẹ káàsán rẹ̀. à ń gbọ́ yín à ń dá yín lóhùn ṣé ẹ gbọ́ mi báyìí. mo ń gbọ́. mo ń dáhùn mo ní ẹ ṣeun bàbá bó tilẹ̀ jẹ́ pé ẹ ní ẹ káàsán rọ̀ṣà orúkọ yín. Julius lórúkọ mi láti omidá. Julius. láti omidá. láti omidá ó yá ìbéèrè wo lẹ mú. ẹ mú ìbéèrè kẹfà. ìbéèrè kẹfà. ìbéèrè kẹfà. a ti dáhùn ìbéèrè yẹn ó ti lọ. ìkeje. ìkejì náà orí òwe ló wà ó ní parí òwe yìí adúnidùnmọ́ni. òwe Yorùbá kan ó ní adúnidùnmọ́ni ìbéèrè náà ni pé kẹ́ ẹ parí òwe yẹn kí ni ìparí òwe yẹn. àìṣe kí ni. adúnidùnmọ́ni adúni bí ìgbà tí wọ́n bá sọ pé àdùnní ẹ ṣáà ti gbádùn ní rí. adúnni. dùnmọ́ni. adúnidùnmọ́ni. ẹ bá wa parí òwe yẹn. ìyẹn ni pé bí mo ṣe lè túmọ̀ ẹ̀. ẹ parí òwe yẹn. èmi ṣe lè parí ẹ̀ náà ni pé adúnidùnmọ́ni ó jẹ́ pé
Mọ́tò tó pani láti yẹ tí ègbé lọ. Mọ́tò. Bó ṣe ń dùn ní náà ló ń dùn mọ́ ni èèyàn ajá àtúnṣe lọ́bẹ̀ àyíká òní. ẹ gbìyànjú ṣùgbọ́n wọ́n ní kí nǹkan tó pani láti yẹ ṣùgbọ́n tó gbé lẹ̀ tí ègbé lọ. Bó ṣe ń dùn ní náà ló tún wá ní. Bá dẹ̀ wá sọ kí èyí tẹ́ wá fi sọ pé mọ́tò yẹn mọ́tò àkọ́kọ́ náà káàtì ẹ̀ ní ẹ sọ pé ọkọ̀ bóyá àbá fi jẹ́ yín ṣùgbọ́n ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù bó ṣe ń dùn ní náà yóò máa dùn wọ́n. tẹ́ ẹ bá ti pè ẹ máa ní sùúrù etí ò gbéjì ẹ ti ṣàlàyé ẹ jẹ́ ká ṣàlàyé fún yín bó ṣe jẹ́ àkọ́kọ́ náà mo ní ẹ sọ wípé mọ́tò a dẹ̀ ní ẹ gbọ́dọ̀ sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá ọkọ̀ mọ́tò ní lóòótọ́ alẹ̀ lónìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àyálò ṣùgbọ́n ó ní Yorùbá ó ní ọ̀rọ̀ Yorùbá fún ọkọ̀ ṣùgbọ́n kì í wá ṣe ọkọ̀ Yorùbá ní adúnidùnmọ́ni ìrèrè tó pani ládìẹ tí ò gbé lọ. Hello ẹni tó wà ń bẹ̀. Ẹ káàsán bàbá. Ẹ káàsán ìyá wa orúkọ yín. Àtinúkẹ́ láti Ọbántòkò. Àtinúkẹ́ láti Ọbántòkò ó yá ìbéèrè wo lẹ mú òǹkà tẹ́wọ́. Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Bẹ́ẹ̀. Wọ́n ti béèrè ìbéèrè yẹn lóòótọ́ ẹnìyẹn ò gbà á wọ́n ní kí ni òǹkà ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tí a wà yìí tá a bá fẹ́ sọ òǹkà yẹn 101.1 báwo la ṣe lè sọ ní Yorùbá. Ẹnìkan ti béèrè béèrè yẹn ẹ má jẹ́ á fi àkókò ṣòfò lórí ẹ̀ mo mọ̀ pé ẹ ti lè lọ ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ ẹ mú béèrè mi. Ẹ mú òǹkà ìbéèrè mi àkókò ń lọ. Ẹ mú òǹkà ìbéèrè mi ẹ sì ní ìbéèrè kínní ìbéèrè kẹta ìbéèrè jù pọ̀ nbẹ̀ títí dé ìkejìdínlógún. Ìbéèrè kínní ìbéèrè kínní ni kí ni orúkọ ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí a wà yìí ní kí ni orúkọ ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí a wà yìí ẹ má dẹ̀ gbàgbé o ara òfin tó de ètò yìí o ní pé ẹ gbọ́dọ̀ sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá. Orúkọ. Ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí a wà yìí níbi tí ẹ ti ń gbóhùn mi yìí kí ni wọ́n ń pe orúkọ ilé iṣẹ́ náà. Grace Radio. Màmá lẹ́yìn tí mo sọ pé ẹ gbọ́dọ̀ sọ èdè mìíràn ṣé ẹ wàá mọ ohun tí great jẹ́ ní Yorùbá ni. Ẹ mọ ohun tí great jẹ́ ní Yorùbá. Orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́. Ẹ jẹ́ ẹ fẹ́ lómi láàyè ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún wa. Great Radio dájú ilé iṣẹ́ rédíò tàbí ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó tóbi òǹkà tí wọ́n wà tí àwọn tí ẹ̀ ń pè ní frequency 101.1 òun lè lè pè ní ìkọkànlélọ́gọ́rùn-ún tó wá fi òṣùká ru ẹyọ kan. Ṣó ti yé yín ìyá tó kọ́kọ́ pè lákọ̀ọ́kọ́ wọ́n ní ọgọ́rùn-ún lé kan ó tún lé kan tẹ́ bá ní ó tún lé kan yẹn tó túmọ̀ sí pé ẹyọ kan ló díndín ni ṣùgbọ́n that 0.1 yẹn a lè pè ní ẹyọ kan a lè pè ní ó fi òṣùká rù ú tó túmọ̀ sí pé ìyẹn ni kéńkéré tó kàn fi rù ú sórí ẹ̀ kò ń ṣe ó díndín kan. Ṣó ti yé yín ilé iṣẹ́ rédíò tó tóbi tó wà ní ìkànnì kọkànlélọ́gọ́rùn-ún tó wá fi òṣùká ru ẹyọ kan. Ṣó ti yé yín ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ lónìí ẹ mọ̀ pé èdè Yorùbá dùn láṣà Yorùbá dùn lédè tiwa ni ẹ má jẹ́ ká fi sẹ́gbẹ̀ẹ́ kan ẹ bá yẹn kan ní láyé ìgbà yẹn tó máa ní à ń sọ fanakula èdè Yorùbá ò ń ṣe fanakula èdè tó lọ kárí ayé ni kò ń ṣe lẹ́wà ń bè nìkan la ti ń sọ èdè Yorùbá. Ṣó ti yé yín ẹ ṣe. Òṣùpá bíbélì ló ní àpanábòsì. Orí nǹkan yíyẹ o ọgbàjàrà ránjú mọ́ bàábù o ọgbàjàrà yìí ló fẹ́ fọgbọ́n gbà o lórí ìdájẹ́ sílẹ̀ ní Samaria kò lọ́pàá. Láìpẹ́ yìí máa pe pásítọ̀ láti sọ ohun tí wọ́n mú wá fún wa ṣùgbọ́n kí n tó pè wọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ fi ìpè yẹn dúró ná tó bá yá lẹ́yìn tó bá ti sọ̀rọ̀ tán màá wá àtẹ̀síwájú lórí ìbéèrè tí à ń béèrè ẹ jẹ́ kí n sáré fún wọn ní ìṣẹ́jú mélòó kan láti sọ
ohun táwọn náà ní àwọn mú wá fún wa nínú àṣà àti èdè Yorùbá. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Orúkọ tèmi ni Pásítọ̀ Tọ̀nàdé Olúṣẹ́gun Emmanuel. A wà ní orí ìkànnì tó ga jù tí à ń pè ní Great Radio 101.1. Ohun tí a mú wá fún wa lónìí ó dá lórí ọbẹ̀ sísè tí a máa pè ní ọlọ́bẹ̀ ló lọ́kọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà ní ilẹ̀ àwọn yánmẹ́rẹ́ lọ́hùn-ún, a máa sọ fún mi wípé àwa Yorùbá lọ́bẹ̀ ju ká máa ṣe wédú àti ewé kí la fi ń pè é ẹ̀fọ́ gúre ni a ní ọbẹ̀ kan ṣo tá a ní náà nìyẹn. Ìgbà mi a máa sọ fún wọn wípé àìrìn jìnnà òun náà ni àìrábùkí ọ̀kẹ́rẹ́. Bí a bá rìn dáadáa a ó rí ibi tí àbùké ti sú àtọ́kẹ́rẹ́ ti sú ké dáadáa. Ìdí nìyí tí mo máa fi mú wá fún wa gẹ́gẹ́ bí ohun tí a ó máa gbé yẹ̀wò. Èmi náà ó tún wá bí ẹ̀yin náà léèrè ní ilẹ̀ Yorùbá wípé ń gbọ́ ṣé lóòótọ́ ni a ò ní ọbẹ̀. Ní ọ̀dọ̀ tèmi ń bí èmi mọ̀ pé a ní ọbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ibi tí a rìn mọ́ òun la rí sí. Tá a bá rìn dáadáa a ó rí ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀. Nínú rẹ̀ ohun tí mo mú wá lónìí ó tún jẹ́ pepper soup tí ó wúlò tó dẹ̀ ṣe ara lóore tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá pàápàá ò mọ̀. A bá ń gbọ́ ewé ẹran ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ewé ẹran pàápàá ó tún jẹ́ nǹkan tí a tó fi ń ṣe ọbẹ̀ o. Bẹ́ẹ̀ ni ní ilẹ̀ Yorùbá àwọn bàbá wa ní òkè Ògùn lọ́hùn-ún wọ́n lè mọ ohun tí mò ń sọ yìí dáadáa. Ṣé rí ewé ẹran tí à ń sọ yìí ewé tó dára ni tó dẹ̀ ṣiṣẹ́ nínú àgọ́ ara pàápàá jùlọ ó dá fún àwọn kan máa ń pe ìkan ní kánsà inú ẹ̀jẹ̀. Ó dá lọ́pọ̀lọpọ̀ fún àwọn nǹkan yìí. Báwo ni a ó ti ṣe? Ẹ ó gun kúnná. Àwa tí a bá ní blender a lè lọ̀ papọ̀ ká lọ̀ kó di omi ká wá dà sínú ìkòkò ká sè é ní ọbẹ̀ pẹpẹ súùpù aláta súẹ́súẹ́. Ọlọ́run ọba tó ṣòtútù ló ṣọyẹ pẹ̀lú. Ọba tó ṣòtútù ló ṣọyẹ pẹ̀lú. Ó ṣe sọ́dẹ̀ ṣòwúrọ̀ ó tún ṣe yálẹ̀ tàmẹ́lẹ̀. Ó ṣe sọ́dẹ̀ ṣòwúrọ̀ ó tún ṣe yálẹ̀ tàmẹ́lẹ̀. Ó ṣe sọ́dẹ̀ ṣòwúrọ̀ ó tún ṣe yálẹ̀ tàmẹ́lẹ̀. Ó ṣe sọ́dẹ̀ ṣòwúrọ̀ ó tún ṣe yálẹ̀ tàmẹ́lẹ̀. Abẹ́rò pé nǹkan wà tí wá ìlú lè ṣe. Abẹ́rò pé nǹkan kan wà tí wá ìlú lè ṣe ni. Abẹ́rò pé nǹkan wà tí wá ìlú lè ṣe ni. Abẹ́rò pé nǹkan kan wà tí wá ìlú lè ṣe ni. Ọba tó ṣe fún oníwà tó ṣe fẹ́lẹ́ lọ. Tó bí a ṣe ń sọ lọ ọbẹ̀ yìí dára lọ́pọ̀lọpọ̀. Tí ẹ bá ti pò papọ̀ tí ẹ ti ṣe ẹ máa fi àgàgà tó wà ní òtútù kó máa ra gbé sára. Bóyá yín náà tún lè ní àwọn nǹkan míì tí ẹ tún fẹ́ káwọn. Ẹ jẹ́ kí a fún ènìyàn méjì láàyè kó pè wọlé. Kí ni ohun tí ẹ tún mọ̀ nípa ọbẹ̀ tí àwa ò mọ̀ tàbí tí àwọn kan mọ̀? A fẹ́ kí àwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ mọ̀ pé ọbẹ̀ pọ̀ ní ilẹ̀ Yorùbá. Èwo ni ẹ̀yin mọ̀ tí mi ò mọ̀? Ẹ pè sí orí ìkànnì tí à ń wí yìí 091 1999 1011 091 1999 1011. Ní bàbá sọ pé ìjà palẹ̀ bọ́. Àjàkálẹ̀ àrùn gbáyé gan ní gbogbo. Ọ̀dọ́ fẹ́ máa kú lọ rẹpẹtẹ. Àtàjẹ̀kú lọ sátọ̀ rómìnà. Ní bàbá sọ pé ìjà palẹ̀ bọ́. Ìjẹ̀bú-Rajà pa wọ́n ń sin àwọn lọ. Ìjẹ̀bú-Rajà pa wọ́n ń sin àwọn lọ. Ẹ ṣe pásítọ̀ wa tán ní ká máa jẹ pẹpẹ súùpù ewé ẹran àbí kílẹ̀ pé ọ̀nà dá lára pepper soup. Ẹ dì mọ̀ pé gbogbo ewé tí à ń jẹ náà ló ní iṣẹ́ tí oníkùlùkù wọn ń ṣe lára. Ohun tó ń sọ ni pé bóyá ẹlòmíì náà tún ní àwọn ọbẹ̀ míì tó jẹ́ tiwantiwa tó ń ṣara lóore, òun ni wọ́n ń sọ. Bí ẹ bá ṣe ń pè ẹ̀lò ẹni tó wà ń bẹ̀. Ẹ káàsán, ẹ kú ètò. Ẹ káàsán, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́, ewé ẹran tó sọ yìí
ṣé kì í ṣe ewé tán fi ṣe mọ́ínmọ́ín òun làwọn mọ̀ ní ewé ran àbẹ́wé ní ìtúyàtọ̀ sí yẹn ni. òun náà ni à ń pè ní ewé ran ewé tó ń ṣe mọ́ínmọ́ín náà ni. ó ní ìdí kan tí àwọn bàbá wa fi ronú débi pé ká máa fi ewé yẹn pọ́n mọ́ínmọ́ín. àwọn òdí àwọn nǹkan kan tí wọ́n rí àwọn àpẹẹrẹ àwọn àǹfààní tí wọ́n rí lára ẹ̀ náà ló fi jẹ́ pé kò ń ṣe pé gbogbo ewé ran nìkan ló tóbi nínú oko. a ti rí nígbà kan rí wọn kì í lo ewé gẹdú fi pọ́n ẹ̀kọ ṣùgbọ́n nígbà tí wọ́n rí àwọn àǹfààní kan tó tún wà lára ẹ̀ a bẹ̀rẹ̀ sí ní lo ewé gẹdú náà fi pọ́n ẹ̀kọ so àwọn àǹfààní yẹn náà la rí lára ewé ẹran tó tún fi ń lò fún nǹkan mìíràn. ẹ ṣe o ẹ ṣe ewé ẹran ẹni tó bá tú bóyá ẹ tún fẹ́ sọ sí nípa ẹ̀ bóyá ẹ̀yin náà tún lè máa ṣe iṣẹ́ ìwádìí sí ní ọ̀nà míì lóòótọ́ ni pé a máa ń sọ wípé ewé ó wúlò ju ká fi pọ́n ọ̀lẹ̀lẹ̀ ó wúlò ju ká máa lo ọ̀rá lọ torí ọ̀rá gan nígbà míì kò ń ṣe àǹfààní fára. ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìbéèrè wa mo sì ní ìbéèrè rẹpẹtẹ nílẹ̀ fún yín láti pè láti béèrè ìbéèrè mẹ́ta lẹ́lẹ́tọ̀ọ́ láti dáhùn tẹ́ ẹ bá sì ti gba ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta láì lo èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá ẹ ti ní àǹfààní láti gba owó ìpè lẹ́yìn ètò nìyẹn ẹ ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè lẹ́ẹ̀kan sí 080 35 12 48 34 080 ẹ máa yí ẹ̀rọ. ẹ káàsán bàbá. ẹ káàsán ìyá wa. orúkọ yín. ìfẹ́ mú ìbéèrè mi sá. orúkọ mi ni Omidan Abọ́sẹ̀dé láti Olúwo Adélárì. Omidan Abọ́sẹ̀dé láti Olúwo. ó yá ìbéèrè wo lẹ mú. ìbéèrè kẹwàá. ìbéèrè kẹwàá ní sọ ọ̀rọ̀ márùn-ún tí a lè rí nínú àtòpọ̀ lẹ́tà yìí. láàmì gbọ́yìn dáadáa. ẹ máa dárúkọ ọ̀rọ̀ márùn-ún tí a lè mú jáde tí ó wà lára lẹ́tà yìí. lẹ́tà mẹ́ta ni ṣó ti yé yín. màá pe lẹ́tà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀yin lè máa wá fún mi ní ọ̀rọ̀ márùn-ún tó jẹ́ lẹ́tà yẹn àmì orí ẹ̀ ó máa yàtọ̀ síra wọn ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n ọ̀rọ̀ márààrún ó máa yàtọ̀ síra wọn ṣùgbọ́n lẹ́tà kan náà ló wà níbẹ̀ ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi ọ wí àti ọ wí àti ọ ẹ fún mi ní ọ̀rọ̀ márùn-ún tí a lè mú jáde nínú ẹ̀ ọ̀rọ̀ Yorùbá. ọwọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣeun èkíní. ọwọ́ ìwọ ń bẹ ọwọ́ méjì ló wà. ọwọ́ ìgbálẹ̀. yẹn ń ṣe ọwọ́ ó dára ẹ ọwọ́ mo ti gbọ́ yín ẹ mú ìkẹta. ọwọ́ kéèyàn respect ká bọ̀wọ̀ fún èèyàn. kí ló dé ń bọ́lẹ̀ tí rí respect. mo mọ̀ pé mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín. ẹ nílò láti ṣàlàyé ẹ̀ fún mi lédè òyìnbó nígbà tá a ti ní ẹ gbọ́dọ̀ sọ èdè mìíràn ìdí nìyẹn tí mo ṣe ń béèrè wípé ọ̀wọ̀ wo lẹ kọ́kọ́ dárúkọ. ọ̀wọ̀ àkọ́kọ́ ni wípé ká bọ̀wọ̀ fún ènìyàn àbí ó dáa mo ti gbà yín wọlé fún yín. ọ̀wọ̀ kejì tẹ́ sọ kí ni ọ̀wọ̀ yẹn. ọ̀wọ̀ ìkejì ni ó ti di mẹ́ta tí mo sọ o. ẹ ti sọ ọwọ́ ẹ ti sọ ìkejì. ọwọ̀ ìkẹta. ọwọ̀. ìkan náà lẹ sì pè é. ó yá ẹ padà sáàmì ṣé bẹ́ẹ̀ ṣe Yorùbá nílé ìwé ẹ ti rántí àmì yẹn àmì ohùn. ó yá ẹ gbìyànjú ẹ jẹ́ kí n fún ní ìṣẹ́jú àyà bíi 10 sí. àkókò ń lọ ọwọ̀ ó di mẹ́ta ó yá ẹ gbìyànjú.
kí ni ọ̀wọ̀ yẹn orúkọ mìíràn wo ló wà fún ọ̀wọ̀. tí ọmọ ti ń wọ lẹ́yìn náà sọ èdè yẹn tí wọ́n ti fún ẹ̀. ẹ̀kọ́ sọ́nà ni ẹ̀ tí ẹ̀ mọ ohun tí ọ̀wọ̀ tún jẹ́. bí tábà wọ ọkọ nínú bí kòkó ká wọ́ jáde. ọkàn ó tán ẹ ṣáàjì á máa tì í lọ ẹ sọ ẹ dárúkọ méjì sí i ká wá ṣàlàyé ẹ̀ fún ìdá ló yá. ẹ ti dárúkọ ọwọ́ ọ̀wọ̀ àti ọ̀wọ̀ ó kù méjì. ẹ ní ìṣẹ́jú àyá méjì sí péré. àǹfààní náà ń kásẹ̀ ńlẹ̀ mo ti gbìyànjú fún yín tó. ó ń lọ ó ti lọ ẹ ṣe ẹ jẹ́ ń sáré ṣàlàyé ẹ̀ ó pé márùn-ún. a ní ọwọ́ tí a fi ń jẹun tí a fi ń gbé nǹkan tí a fi ń ṣe oríṣiríṣi nǹkan. a ní ọ̀wọ̀ tó túmọ̀ sí pé ká bọ̀wọ̀ fún ènìyàn. a tún wá ní ọ̀wọ̀ mìíràn tí ó jẹ́ ìlú ọ̀wọ̀. ohun tí mo rò bóyá ó yẹ kárábìnrin yẹn sọ nìyẹn ìlú ọ̀wọ̀. a tún ṣẹ̀ṣẹ̀ wá ní ọ̀wọ̀ tí ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ ní tán fi wọgi àfi wọ kòkó ọ̀wọ̀ ní ìgbálẹ̀ tá a fi ń gbálẹ̀. ìkarùn-ún òun ni a lè pè ní ọ̀wọ́. tó bá ní ọ̀wọ́ túmọ̀ sí pé àwọn ìsọ̀rí nǹkan ní òyìnbó wọ́n ń pè ní set. bóyá ọ̀wọ́ àwọn ènìyàn ọ̀wọ́ ènìyàn tí wọ́n jọ ń lọ ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí a tún lè pè ní ẹgbẹ́ yẹn ní ọ̀wọ́ ló fi pé márùn-ún. ẹ ṣe ẹ jẹ́ ká gbẹ lòmíì láyè ẹ ló lòmíì tó wà mẹ́. hello. ọ̀kẹ́ olúwatóyìn ló ń sọ̀rọ̀. ọ̀kẹ́ olúwatóyìn láti bo lẹ ti ń sọ̀rọ̀ ìyá ọ. látọba ń toko. ọba ní ìtòkò ó yá ìbéèrè wo lẹ mú. sá. ìbéèrè. ìgbà kò sí ìgbà nù béèrè a ní ẹ mú òǹkà ìbéèrè tẹ́ ẹ bá ti pè wọlé ẹ mú òǹkà ìbéèrè. ẹ jẹ́ ká máa tẹ́tí sí nǹkan tí a bá ti sọ bí a bá ṣe là á kalẹ̀ òun ni kẹ́ ẹ ṣe bá wa rìn. Cultural Association tiwa ni wọ́n ṣe. kí ni mo kọ sókè yìí o bí ló jẹ́. Sókè yìí o. Kí ló jẹ́? Kí ló jẹ́? Kí ni mo wá kọ sókè yìí o? Kí ló jẹ́? kí ni mo kọ sókè yìí bí ló ń jẹ́ ara èdè Yorùbá náà nìyẹn 09119991011 091. hello baba. ẹ yí ọ̀rọ̀ yín sílẹ̀ tàbí kẹ́ ẹ kúrò níbẹ̀ etí ò gbéjì. ìbéèrè lẹ́ẹ̀kẹta. orúkọ yín lẹ́ẹ̀kan sí ẹjọ́. Mr. Olúwọlé láti eléwé ẹran. Mr. ọ̀gbẹ́ni Olúwọlé láti eléwé ẹran. ó dára ìbéèrè kẹta àbí. bẹ́ẹ̀ni sà. ìbéèrè kẹta ni dárúkọ oúnjẹ márùn-ún tí a lè fi èrè ṣe. èrè ṣe é mọ nǹkan tó ń pè ní èrè. bẹ́ẹ̀ni. kí là ń pè ní èrè. ẹ̀wà. ẹ̀wà ẹ ṣeun kí ni àwọn oúnjẹ márùn-ún tí a lè fi ṣe. gbẹ̀gìrì. gbẹ̀gìrì ení. máímáí. mọ́ínmọ́ín ọ̀lẹ̀lẹ̀ ọ̀lẹ̀lẹ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ ó di méjì ẹ̀hún náà ni ọ̀lẹ̀lẹ̀ mọ́ínmọ́ín lọ̀lẹ̀lẹ̀. àkàrà. àkàrà ó di mẹ́ta. èkuru.
èkúrú oúnjẹ àwọn àgbà ó dá nípa àgbà ní bàbá yìí ó yá ó di mẹ́rin ó kẹyọ kan sí. ẹ má já mi kulẹ̀ ẹyọ kan tó rọrùn bẹ̀ jùlẹ̀ wá fẹ́ rántí bàbá kí ló dé. bàbá èwo ló rọrùn nínú gbogbo ìtẹ́ ti sọ yẹn ikọ́ wà tó jọ ohun gan. kí lẹ sọ. ẹ má já mi kulẹ̀ ó kẹyọ kan tó wá rọrùn jùlẹ̀ tí ẹ wàá rántí. olúwa ọba mi Olódùmarè ó ń lọ o bàbá ẹ má jẹ́ ó lọ máa fún yín lẹ́yọ̀kan yẹn ẹni sùúrù máa fún yín lẹ́yọ̀kan yẹn torí ẹ̀ tẹ́ ti gbìyànjú ẹ̀wà ń kọ́ ẹ̀ dárúkọ ẹ̀wà sísè ẹ̀ dárúkọ ẹ̀wà alágbàdo. ẹ̀wà alágbàdo ẹ ṣe. ó yá ẹ mú béèrè mi. ìbéèrè lẹ́ẹ̀karùn-ún. ìbéèrè karùn-ún. parí òwe yìí. ok sir. ẹgbẹ́rù mi ò sí láàfin. ẹgbẹ́rù mi tàbí gbẹ́rù mi ò sí láàfin. sọ mí kalẹ̀ là ń gbọ́ láàfin. sọ mí kalẹ̀ là ń gbọ́ láàfin ẹ ṣeun bàbá kí ni ìtumọ̀ ẹ̀ kí ló dé tó yẹ máa ń sọ bẹ́ẹ̀. tó fi sọ bẹ́ẹ̀ ni pé tó bá wá sí ààfin láti wá rí tó bá wá fẹ́ fún ọba ní nǹkan ní ààfin ni tó wọn aráàlú ẹ jẹ́ ká lọ kí kábíyèsí láàfin o wọ́n á gbẹ́rù wọlé wọ́n á sọ kalẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ má jẹ́ àfàkókò ṣòfò tó túmọ̀ sí pé láàfin à ń lọ gbé kalẹ̀ ni ó fẹ́ jọ bí òwe tẹ̀kọ́ tá a sọ wípé ilẹ̀kùn Ọ̀yọ́ kì í ró gbà àfi mú wa tó túmọ̀ sí pé tó bá lọ sáàfin ẹ̀yin lẹ́yìn máa ń mú nǹkan lọ sáàfin ẹ ṣeun bàbá ó yá ìbéèrè kan tó kù ní pápápá kó di mẹ́ta. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà. ìbéèrè kẹfà ó ti lọ. ok ẹlẹ́ẹ̀kẹrin ńkọ́. ìkẹrin ó yá ìkẹrin sọ wípé ewì Yorùbá wo ni à ń pè ní ẹkún ìyàwó. ewì Yorùbá tá à ń pè ní ẹkún ìyàwó. ewì Yorùbá. bẹ́ẹ̀ ni ewì Yorùbá ni ẹkún ìyàwó ló ń jẹ́ irú ewì Yorùbá wo là ń pè ní ẹkún ìyàwó. ó pàkàsọ díẹ̀ o. ó pàkàsọ ẹ má jẹ́ ó lọ bàbá ẹ gbìyànjú ẹ ti ẹ̀ wo bọ́rọ̀ yẹn ṣe lọ ẹkún ìyàwó kẹ́ fọ́kalẹ̀ kẹ́ túntò bóyá ẹ lè rí ọ̀nà jàǹbẹ̀. ok sir. ok bàbá ẹ kúrò ń bẹ̀ ẹ gbìyànjú ẹ lè pè mí lẹ́yìn ètò bóyá yìí náà rí nǹkan kan gbà gẹ́gẹ́ bí owó ìpè. ẹkún ìyàwó ni ewì tí wọ́n máa ń ṣe ní ìgbà náà ní tí ìyàwó bá fẹ́ lọ sílé ọkọ torí pé ìyàwó máa ń ké ewì yẹn pẹ̀lú ẹkún ni wọ́n ṣe ń pè ní ẹkún ìyàwó tó bá dijọ́ mẹ́jọ máa ṣàlàyé ẹ̀ máa yànnà rẹ̀ bóyá wọn la fi ṣe ìfáàrà lọ́jọ́ mẹ́jọ. ká tó máa lọ agbọ́ ìpolówó ọjà ṣùgbọ́n orúkọ mi ni Michael-Rich Oloyede. orúkọ tèmi ò yí padà pásítọ̀ náà Olúṣẹ́gun Emmanuel. ẹ ṣe àgbà àwọn tí a jọ ṣètò lónìí àti lórúkọ ọ̀gá mi ọba pèdèpèdè àkọ́jí ìkọ́ òwò ṣòkòtò fẹ́nu ẹ̀ sọlẹ̀ mo ń kí gbogbo wa pé ó dàbọ̀ á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Rich Radio 101.1 ìròyìn ayọ̀. ẹ̀yin ará Àlárò Ifọ̀ àti Wàsinmi ǹjẹ́ yìí náà ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀